ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu. ó tẹ̀síwájú ohun tó àṣàtàwọn ìgbé káàkiri wọn ní galo sí oríṣiríṣi náà ni à ń gbọ́ látàrí ètò ìṣẹ̀ láàrin Alhaji Wasiu Ayinde ọmọgbọ́n àwọn balógun ìlú Péjú Èkìtì lásìkò yìí nígbà tó láwọn afá àkọ́kọ́ wọn wá galo sí ní ilé àwọn irú eléyìí láàrin olórin àti àwọn tó pè ní wòlíì àwòṣe Ọlọ́run ṣe kọ́rọ̀ ṣe kó rí ṣe kó wáyé bẹ́ẹ̀ ṣáá Kristẹni ní lóòótọ́ ṣùgbọ́n àjọwà láwùjọ kan náà ni. Nǹkan tó fẹ́ sọ fún yín mo máa ń sọ ọ̀rọ̀ kan mo ní mùsùlùmí Nàìjíríà àti Kristẹni Nàìjíríà mo ní wọn sin Ọlọ́run owó náà ń sìn mo ń sọ pé táwọn bá sin Ọlọ́run bọ́n ṣe ń sin Ọlọ́run Nàìjíríà ò lè rí bó ṣe rí yìí. Tàbá sìn. bẹ́ẹ̀ ni ò lè rí bó ṣe rí yìí o orílẹ̀-èdè tó fún wa lẹ́sìn Israel wọ́n jẹ wọ́n mu wọ́n dànù ni Saudi-Arabia kan ti gbẹ̀sìn wa ìyà ò jẹ wọ́n bẹ̀ o. bẹ́ẹ̀ ṣó ti yé àṣì ìkíni pé ó ti kọ́ mọ̀ fún àfáàjù ìdílé àwọn ìyá bàbá mi mùsùlùmí ni wọ́n o àwọn bàbá wa fẹsẹ̀ lọ Mẹ́kà ni o Muslim ló pọ̀ jù nídìílé wa o. lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo ṣe sọ so wọn ò ní pè wọn olówó tó bá ti lólówó báyìí wọn á dà lọ́bẹ̀ láì pè wọn ìgbà tó wọ́n invite wọn kan kóra wọn wá tẹ́lẹ̀ ó dẹ̀ ti pọ̀ jù ẹni táwọn pè so á sọ̀sọ́kùsọ sí wọn náà torí owó náà wá wá. ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ tó sọ yìí náà mùsùlùmí lòun náà. kò mí ni ẹ bá lọ bá ó tì ìyẹn kan tó ìfẹ́ sọ fún yín tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run fúnra ẹ̀ nípò ọ̀wọ̀ bó jẹ́ mùsùlùmí òdodo ẹwọ̀ bá nídìí ìtókù yìí wọ́n máa ń invite ẹni kò kí ń gbowó tó ti ń sè tí ó ṣàyẹ̀dé lọ síbi kan láì jẹ́ kí wọ́n pè é ìwọ tó bá jẹ́ èèyàn Ọlọ́run fúnra ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tó jẹ́ pé kì í ṣe jẹkújẹ àtẹnujẹ ló ń bá lọ tí ó ti yẹ sìn wàá jẹ́ kí wọ́n pè ẹ́ tí wọ́n sọ fún mi bọ́mọ ìyá mi ń ṣe nǹkan bí ò bá fún invitation mi ní débẹ̀ wọ́n mọ̀ wá mi o bọ́ọ̀rẹ̀ mi ń ṣe nǹkan kó máa sọ fún òun fẹ́ ṣe nǹkan bàbá torí tí nǹkan bá ṣẹlẹ̀ níbẹ̀ nǹkan tó bá sọ pé invitation tó fi pè mí dà kí ló fẹ́ sọ tó bá sọ pé ṣé wọ́n pè mí kí ló fẹ́ sọ so nǹkan tó ń ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ nígbà tó ṣe 70 birthday táwọn olórí gbogbo tó ń kó símẹ́ǹtì lọ pé àwọn arówó gbà lọ́wọ́ Awólọ́wọ̀ tó ń lọ ń lùlù wọn ṣe gbogbo Awólọ́wọ̀ dá sí wọn Olúwọlé ló lọ fún lólẹ̀ sí náwó fún wọn Awólọ́wọ̀ wá pè pé iṣẹ́ wo làwọn èyí ń ṣe iṣẹ́ ọ̀nà ń ṣe tó ń kówó fún wọn àwọn ọ̀lẹ́ wọn yìí kí iṣẹ́ ọ̀nà ń ṣe. ọ̀lẹ́ lolórin ni. níbi kọ́ọ̀bù Awólọ́wọ̀ fún wọn lọ ìgbà tó tún máa ṣe bá dé wọn ò débẹ̀ mọ́ kó pe wọn tí wọ́n invite wọn ni wọn náà fẹ́ yẹ bàbá sí bóyá máa rówó bóyá máa bówó láwùláwù tó ti ẹ́ sì ibi tó ọba pè é sí ó wà lára olórin náà o tó bá rí olórin báyìí ìgbà tí Fáṣẹ̀rọ̀ máa sìn yá ẹ̀ àmì ẹni tó ń pè tí ó pè tó bá ti rí pé olówó báyìí gbogbo wọn lọ kó símẹ́ǹtì lọ. àwọn Wasiu Ayinde náà máa ń ga. wọ́n ṣe bẹ́ẹ̀ láti lẹ̀ wá tí kò ṣe bẹ́ẹ̀ kó tó di olórin yìí òun tí òun ò ṣe bẹ́ẹ̀ òun ò lè sọ pé òun ò lè búra pé òun ò ṣe bẹ́ẹ̀ kó tó di olórin gbogbo àwọn olórin tó bá wà kiri wọn òun kò lè sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ kóun lè rówó gbà kóun tó gòkè. gbogbo àpàṣọ yẹn náà. bẹ́ẹ̀ ni gbogbo wọn lè sọ pé òun lè ṣe bẹ́ẹ̀ kò sọ́n tó lè sọ pé kò sọ́n tó lè sọ bẹ́ẹ̀ báwọn ò ní lọ kó instrument lọ bá olówó káwọn olówó gbà mẹ́. gbogbo àwọn òbí wọn yìí sàn níwọ̀n gbogbo wọn ló ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àbá nínú ọ̀rọ̀ yẹn náà àbí nínú ìrìn àjò yẹn náà àwọn àfáà tó ń ṣépè mùsùlùmí dẹ̀ ní ẹni tẹ́ni tó. ní sùúrù ṣé kó ṣépè lé ṣá. ní sùúrù ọba máa ṣépè ṣé ó pè wọ́n ni ó kè nígbà tó ń ṣépè tìbí 8 million náà pa ń bẹ̀ kò yẹ kó ṣépè
Sọ́kọ́ tó bẹ́ẹ̀ ni. 8 million náà pa ń bẹ̀. Ok ni wọ́n sọ pé wọ́n pa ń bẹ̀. Bẹ́ẹ̀ kọ́ dá owó yẹn padà nígbà tẹ́ fẹ́ máa ṣépè ẹ̀ mú owó ẹ̀ képe tí ó lè mú kò sépè tó máa ṣe tó máa mú gbogbo owó tẹ́ gbà ń bẹ̀ yẹn dá padà ẹ̀ tẹ̀ wá máa ṣépè fún ẹ gbowó ẹ ti fi jẹun ẹ tíyàwó ẹ ti fi dáná tó ti lu kà fún wọn ti lu tọ́kì èpè olówó fẹ́ jà ogun ní ìṣìyàn mú èpè kì í ṣìyàn mú ṣìyàn jà. ṣé wọn ṣe fowó yẹn sílẹ̀ Kọ́mọ gbowó. kọ́ má gbowó ọ̀la bó ṣe sọ pé wọ́n ga àwọn èèyàn bí Wàsíù ti ń ṣe nǹkan míì wọ́n á tún lọ́bẹ̀ torí owó ẹ̀ 40 days náà fẹ́ dé. wọ́n á tún wá wọ́n lọ́bẹ̀ wọ́n wọ́ọ̀rì torí owó yẹn wọ́n gbà kó má disgrace wọn àfa wọ́n bá gbowó tán báyìí àwọn àfa àti ọmọ wọ́n máa tún sátìyà síra wọn pé olè kan jù kan lọ wọ́n tún bára wọn jà ṣé bẹ́ẹ̀ lànà bí ń ṣe bẹ́ẹ̀ lànà bí ànábì tó gbélé wọn lọ́wọ́ jà sówó ìkọ́ṣẹlẹ̀ sí Ọlọ́run dáre nígbà yí Ọlọ́run dáre ládùúgbò yìí ẹnìkan ọkọ ẹ̀ kú ọmọ kékeré ni wọ́n lọ ṣe gbogbo wọn ṣàdó àwọn akó wọn wá ní wọ́n pín owó fún Ọlọ́run dáre ó lá ní wọn olówó tó yẹ ọmọ ẹ̀ lè ṣe fún ọmọ kékeré owó tó yẹ tẹ́ ẹgbà tó yẹ kẹ́ fún ọmọ ẹ̀ kékeré yẹn ẹ̀tún dẹ̀ fún un lówó ó lé wọn dànù ní gbogbo burúkú ní bẹ́ẹ̀ yẹn àfa àjàtìjàtì tó ti wọ́n ti sọ iṣẹ́ àfa àti iṣẹ́ wòlíì àti pásítọ̀ wọ́n ti sọ díṣẹ́ jẹun tọ́pàrà bí ti sọ òun náà sọ iṣẹ́ olúwa dìbàlẹ̀ egúngún àtẹ̀tọ́lọ́hún pé àtẹ̀tọ́lọ́hún ò pè tí wọ́n sọ fún yìí torí àti jẹ yìí àti mú yìí àti ná. tọ́lọ́hún bá pè é kò ní ìdíkó ojú oníbàárà èmi ò ń bára mo dẹ̀ sọ fún yàn dín bá ṣe olúwa tó kò sẹ́ni tó promote mi gbogbo àwọn Adébóyè wọ́n promote wọn ni àwọn kan ló gbé wọn dìde àwọn ló gbé wọn dìde àwọn bẹ́ẹ̀ tíbetán àwọn lóògbìdì ló ralẹ̀ fún gbogbo wọn bẹ́ẹ̀ èmi mo lọ́lọ́run sọ pé wọ́n gba nǹkan mo dẹ̀ dìde kò sáà tó lè pààlà lẹ́gbẹ́lẹ́ kó òun lòún gbé mi dìde tàbí òun lòún ra mọ́tò fún mi tàbí òun lòún ra lẹ orí òkè fún mi àwa náà tún gbé àwọn èèyàn dìde ni bàbá kẹ bá ṣe fún yàn tí tọ́lọ́ ń gbà á tó bá lè àbábá òkè kí lè fẹ́ kí ká fi dùn inú yẹn ń kọ́. ó ti ṣẹlẹ̀ rí àwọn mi àmú wa lọ́wọ́ ní kí má gbà lọ́wọ́ wọn ó pọ̀ bẹ́ẹ̀. òmí wà tọ́lọ́ ní kẹ́kẹ́ ó sì wà bẹ́ẹ̀ ó wà. nǹkan mo ṣiṣẹ́ fún gbà kan lọ́ra new 505 wa. fún yín. bẹ́ẹ̀ ni. ẹ sì gbà. Ọlọ́run ní kí má gbà ẹni tó tẹ̀lé mi tó ń bá mi lọ ọmọ mi ó bẹ̀ sí fẹ́ ọ̀sẹ̀ tẹ̀ mi báyìí pé kí n gbà kí n fóun. mi ìgbà Ọlọ́run ní kí má gbà àìmọye orí ẹ̀ tó ti kọjá lọ. ọ̀ṣẹ́ ẹni mọ́tò ń gbà yẹn ṣá o. mi ní mọ́tò yàrá kan mo dẹ̀ ló ń gbà yẹn. ẹ ti bá 505. níbo nígbà tó lọ́run sọ fún mi jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ níṣẹ́ Ọlọ́run. dábàá wo àwọn bàbá kélú ẹ̀yà àtijọ́ dábàá wo àwọn BCS ẹ̀yà àtijọ́ àwọn bàbá wọn yẹn wọ́n máa ń darúgbó wọn máa ń wọ bí 120 wọn ò ní dúkìá rẹpẹtẹ torí wọn ń kọ́rọ̀ ọjọ́ ìrún máa funfun náà máa darúgbó ni wọ́n tẹ̀lé instruction Ọlọ́run nísìnyí wọ́n tẹ̀lé instruction Ọlọ́run tara wọn ni bọ́ọ̀ bá ṣe ìyàwó ọlọ́wọ́ máa tì wọ́n báyìí ó yẹ káwọn tó máa bu jíìpù kí wọ́n sọ fún mi àwọn ọmọ kan wọ́n bá mi gbà kí wọ́n láwọn fẹ́ kọ́ṣẹ́ yìí wọ́n láwọn fẹ́ mo lẹ́ẹ̀ lè kọ́ṣẹ́ bẹ́ẹ̀ nígbà náà fẹ́ mo lẹ́ẹ̀ lè kọ́kàn wọ́n ló tẹ àwọn akọ ẹni sùn wọ́n bẹ̀ sí ń dé nígbà tó dọjọ́ ẹ̀ báyìí àrùn jẹjẹ kò sí nǹkan kan ní ẹnìkan ó wá láti Kaduna náà wá kìrì pé a máa rówó lọ́wọ́ ilé yìí o pé mọ́tò ló páàkì o kí n sọ pé àjẹ́ tí kò fún ẹ mo wá ní kò ní mí ìdáwọn lóhùn wọ́n ní tí bá ti sọ pé àjẹ́ kò fún wọn lẹ́rù máa bà lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa kó sílẹ̀ ní ìsẹ́yìn so mo wá ṣọ̀nà fún exactly nǹkan tó sọ fún Kaduna tẹ́lẹ̀ ni mo sọ fún kódà àwọn ológun kò fi tọrọ àánú sílẹ̀ wọ́n ti ṣe báyìí náà ní ṣé káwọn lọ sọ́jà káwọn lọ ságégi lọ ra nǹkan wá mo ní wọ́n ní tó bá jẹ́ àwọn olólẹ́bùn yìí wọ́n láàrin oṣù mẹ́fà mọ́tò àwọn àtò báyìí ni nígbà tó lọ́wọ́ máa ṣe wà bí 7 lẹ́nìkan wá adẹ̀ ṣọ́nà fún bá dẹ̀ sí ṣọ́nà fún tán ó lọ ó fún àwọn ọmọ ẹ̀ ní 20,000 ó fún mi ní 30,000 àyè tí mo sọ 1996 lọ́dún náà lọ́wọ́ mo wá ní kẹ́ẹ̀rù nǹkan tó lọ́wọ́ ṣe bèrè lọ́wọ́ ẹ̀ o mo ní tí wọ́n sápẹ̀yìn ni o pé àwọn bàbá ará Ondo state ìwà ọkọ̀ lówó so tẹ̀lé nǹkan tó lọ́wọ́ bá sọ fún ẹ
òun ni ó jẹ́ kẹ́rù bà mí tó mo mọ̀ pé Ọlọ́run ló sọ fún mi kì í ṣe mo gbódìṣà kan tàbí ó ní èpè kan tàbí ó ní nǹkan tí mo farabalẹ̀ lé Ọlọ́run kì í ràn lẹ́ iṣẹ́ bó ṣe rí nìyẹn bó honest pẹ̀lú iṣẹ́ Ọlọ́run dẹ́ máa gbọ́ ìtọ́sọ́nà ẹ̀ bó ṣe rí nìyẹn. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.